Ọlọ́run ló yọ mí tí wọ́n fi mí ṣoògùn owó o. Àǹtí Ṣeun ó pàdé ọkùnrin lórí Facebook ó lóun ò sí Nàìjíríà wípé Amẹ́ríkà lòun wà òun láìkì òun fẹ́ máa dé tí òun káwọn jọ máa fẹ́ra wọn ó láwọn tí ń sọ̀rọ̀ pẹ̀ lórí Messenger for long ó máa pe òun kò ń ṣe fídíò call o voice call ni àwọn jọ máa sọ̀rọ̀ àwọn jọ máa ṣe gbogbo ẹ̀ so kò ṣe pé bíyá ẹni tóun ti mọ̀ tẹ́tẹ̀lẹ̀ orí Facebook làwọn ti mọ̀ra wọn àti bẹ́ẹ̀ lọ ó gba nọ́mbà àwọn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ láti ṣe wọn a bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ jẹ́ pé ní òun tẹ̀ ń bọ̀ wá sí Nàìjíríà ní next 2 months àbí next 3 months tó ṣáà sọ time tó ń bọ̀ wá Nàìjíríà ní kò sí problem ó ti confess love ẹ̀ fóun òun ti accept ó sì ní àwọn pictures sóun ní tó pè ní picture rẹ̀ òun náà send it òun náà sí ó lóun like nǹkan tóun tó rí òun náà sọ pé òun like nǹkan tóun rí ó ní ìgbà tó yá àbọ̀ sórí WhatsApp àbẹ̀rẹ̀ sọ̀rọ̀ lórí WhatsApp wa for long a máa ń sọ̀rọ̀ dáadáa in fact ó fún mi ní àtẹ̀ṣọ́ débi wípé ó jẹ́ pé mi pé òyìnbó lòun fẹ́ tẹ̀tẹ̀lẹ̀ tóun fi gbàwé so tóun bá ti dé òun dé sí state tí òun àti òyìnbó yẹn jọ wà pé òun ò tí kó òyìnbó yẹn sílẹ̀ o ó ní but òyìnbó yẹn kò bímọ fóun pọ̀ òun òun fi gbàwé òun dẹ̀ ti ń dàgbà àmọ́ kò tó kó Nàìjíríà òun ti bímọ kan tẹ̀tẹ̀lẹ̀ pẹ̀lú obìnrin kan kóbìnrin tó yẹ bímọ yẹn fóun ó ti máa rí àwọn jẹ́ òpá Ọlọ́run ọba ó ṣe tó báyìí fóun òun dẹ̀ accept ó náà ti ṣeun àwọn sọ̀rọ̀ ó ní àmọ́ àpẹẹrẹ àwọn fídíò call rí yes àpẹẹrẹ àwọn fídíò call rí ojú tó ń ṣe mistake gbé sí fídíò call ó ní ilé tóun fẹ́ pé òun fídíò call kí nìkan ní owó òun ṣèṣì tẹ́ni ó ní pé no it's not done that way at least ó yẹ kó sọ fún mi tóun bá ṣe mistake pick ẹ̀ fídíò call kọ́ ó yẹ òun jẹ́ kó yẹ pé òyìnbó lòun fẹ́ ẹ̀ẹ́nú ẹ̀kíndé kan wá kan ó ní ìyẹn lásán nígbà tó ń bẹ̀rẹ̀ tí ò ń gbọ́ wọ́n gbójú kó bẹ́ẹ̀ pé ọdún tóun ṣe lọ náà máa ṣe òun má dẹ̀ move on tóun ó ní after 2 months bó tún ṣe bóun sọ̀rọ̀ nìyẹn wọ́n ní kò sí wàhálà o ìyàwó wo ló ṣáà lọ wo ló ṣe kíní kan ó lóun bá tún gbà àwa tún fẹ́ra wọn lọ ó ló dẹ̀ nìyẹn kó má bínú pé fídíò kọ̀ bẹ́ẹ̀ yẹn ó yẹ kó ń sọ fóun kíní kan ìgbà kan ó lóun dẹ̀ ní kó má bínú ó níjọ́ ìfúnra rẹ̀ ló gbé sí fídíò kọ̀ ọ̀tọ̀ gbé sí fídíò kọ̀ òun ò rí ojú tiẹ̀ bọ̀ tó pé ó ẹ̀ṣẹ̀ bínú tán ni ó ẹ̀ṣẹ̀ forgive òun tán ni òun ò tẹ pí lórí ẹ̀ púpọ̀ jù nǹkan sọ pé I can't see you don't worry but me I can see you I'm the man now tèmi bá ti rí ẹ so ibo ti rí picture tèmi ló ní bá ní pé òótọ́ ni international number ló fi ń bọ̀ sọ̀rọ̀ +1 ni so òun bí pé Amẹ́ríkà ló wà lóòótọ́ ni international number ni so òun dẹ̀ wà ń bẹ̀ ó dẹ̀ and time tó bá ń pè òun sí time òru ni pé a ní time bẹ́ẹ̀ làwọn wà lọ́dọ̀ àwọn lọ dẹ̀ mọ̀ pé Amẹ́ríkà ló ń lo time yẹn so òun ò tẹ pímọ̀ ó dẹ̀ ní let me see properly òun dẹ̀ dúró ó dẹ̀ wò òun ní you are beautiful oh see my angel see my beautiful girl only from today you call me in video but fún nǹkan tó ṣe máa punish o ò ní rí mi ní fídíò àfìgbà tí n bá tó dé ṣe punishment pé òun yìí sí fídíò òun lòún pè obìnrin tó máa gbélé ọkọ wọn ló gbọ́dọ̀ ní sùúrù nǹkan tó ń rò nìyẹn ó náà ti ṣe o àṣírí nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ ìgbà tó dé ó pè ń pè bí ìbámu Nàìjíríà òun ti wà Nàìjíríà ó kò lórí WhatsApp ó ní okay you're welcome baby ní kóun bẹ̀ ṣe wọ̀ ó ní kóun bá ó sọ ọkọ̀ tóun máa bí òun sí òun ti ṣe oúnjẹ òun ti ṣe gbogbo ẹ̀ òun pé Uber tó máa gbé òun ìgbà tí Uber gbé òun débi tí hòtẹ́ẹ̀lì tó dárúkọ fóun òun ti wà níbi hòtẹ́ẹ̀lì ó ní àwọn tí kò lóòótẹ́ pé ilé kan tí wọ́n bóun kọ́ lọ́wọ́ ibẹ̀ lòun wà kóun máa bò ó ní ilé kan tó bá yẹ kọ́ lọ pé wọ́n ní gbogbo oúnjẹ tí òun gbé lọ́wọ́ ń kọ pé Uber wọn ní pé kóun fún Uber lówó kóun páàkì àwọn kíní ẹ̀ àti báàgì àti ọgbẹ́ kóun máa pé ibẹ̀ làwọn máa lò fún ọjọ́ mélòó kan lọ́wọ́ ní ó ní òkè ó ní òun ṣáà sọ pé òun ti gbọ́ ó ní òun ṣáà lọ síbẹ̀ ó ní ìgbà tó ń débẹ̀ ọ̀kadà gbé òun ó sọ pé báyìí lòun lọ àwọn ọ̀kadà ní ó dáwó fún un pé 3,000 ní 3,000 nínú bíbà ẹ̀ òkè oníbẹ̀ jìnnà pé inú abúlé kan ni ó jìnnà kí nìkan ṣe wà nígbà tó gbé òun débẹ̀ ẹ bá rí lẹ́yìn ó ní gate ilé wà nínú abúlé yẹn bí abúlé níbẹ̀ ṣe rí bọ̀ wọ́n lò ná ilé wà ń bẹ̀ àwọn èèyàn wà ń bẹ̀ but àwọn wá kọjá wọ́n ní sáìtì wọn ibẹ̀ ló ń wà ilé yẹn ilé tó wà ń bẹ̀ kò ju bí 4 lọ
bò yẹn ilé ẹnìkan ni wọ́n ti ń gbé àwọn kan bíi foundation wà bẹ́ẹ̀ o ilé ẹnìkan ni wọ́n sọ pé àwọn náà ti ń gbé wọ́n ti kọ́ tán wọ́n sọ pé wọ́n ti kọ́ tán kò ṣe pé bẹ́ẹ̀ ilé tuntun bẹ́ẹ̀ náà but wọ́n ṣe kò lè sí ìpẹ́ náà tí wọ́n kọ́ ẹ̀mọ́ òun ò sí Nàìjíríà gẹ́gẹ́ bóyá sọ ó lóun jẹ́ kànlẹ̀kùn ó láàbò kíkọ́ ló ṣílẹ̀kùn fún un pé kìnìún kò wá ní pé òun dárúkọ ẹni tóun wá ní pé òkè ó ní bó ṣe yọ sóun picture to send sóun àti ẹ̀ kò papọ̀ wọ́n ní I make it mo ṣe surprise fún ẹni mo tiẹ̀ fẹ́ kó ní hint mi rárá òun ò mind òun pé nǹkan tóun ra òun gbé wọlé àbó kí òun ti fún lówó kàdàkàdà tí lọ ó ní òun ṣáà wọlé síbẹ̀ tóun wọlé síbẹ̀ ó ní tẹ́ bá rí sí rúùmù wọn ó náà ti ṣeun sí rúùmù wọn máa wà òkè o àti wọn ṣe bẹ́ẹ̀ tó ń bẹ òun bá ọmọbìnrin kan bẹ̀ òun bó ṣe ológbó ẹ̀rọ nípa house girl òun tóun gbà tó ń dé ọ̀nà bóun gẹ̀ẹ́tì ó gba ẹrù lọ́hùn ó gbé lọ sí kitchen mo ṣáà wà ń bẹ̀ ó sọ pé bíbẹ̀ ló máa gbé tí òun bá ti fẹ́ tán o pé penny the time tó wà fẹ́ bóun ní Amẹ́ríkà táwọn ẹ̀ ti gba tó bá fẹ́ wá sí Nàìjíríà ibẹ̀ ló máa dé sí òun ní no problem ó dẹ̀ ṣe ó mú un lọ sí bedroom ó ní bedroom yẹn wà òkè ní this is our bedroom master bedroom ó ṣàfi gbogbo ẹ̀hún ó ní àmọ́ nígbà táwọn wà bẹ̀rẹ̀ ní pé dájú àwọn náà wà bíbẹ̀ dájú yẹn tó ní wà bíbẹ̀ àwọn ọ̀dà ó ní wọ́n ṣàdúrà lọ́wọ́ òun kúlẹ̀ tuntun wọ́n ṣàdúrà lọ́wọ́ ó náà ti ṣe wọ́n bọ̀ ká pàdé ní part 2 for full video on YouTube. Ẹ wo ó mú lọ sí master bedroom mi o bedroom tèmi àti bọ̀bọ́ yìí èmi ò ti wá bẹ́ẹ̀ ọmọkùnrin ló da báyìí kí ní kọ́ lóun ṣe o kí ní mo ṣe o ara Amẹ́ríkà tó ti ga báyìí tó dúdú báyìí tó wá ó lóun ṣàbẹ̀rẹ̀ sí òun fọkànlé ó náà ti ṣeun mo ti fọ́ mi pé ó jẹ́ ó ní kí n jẹ́ ká jẹun bóyá mo ṣe ó ní òun láì kóbìnrin máa dá dí o ó láì kóbìnrin máa túraká o pé I am my husband àbí ṣe nílò mi tó fẹ́ fẹ́ ní ṣe bẹ́ẹ̀ mi lọ́kọ ẹ̀ ní no problem ibi tí mo jókòó sí ó fọ́ mú etí iṣẹ́ àkọ́fọ́ mú etí iṣẹ́ àkọ́ ó ràgàbọ̀ níbẹ̀ ó ní àwọn ọlọ́kọ míì ni mo ní rárá ó lè mi lọ́kọ ẹ̀ nǹkan tó bá dẹ̀ wò mo lè fi ẹ ṣe mo ní bẹ́ẹ̀ ni. ìgbà tí wọ́n ti ń sọ̀rọ̀ lọ ó ń dájú òun náà wà níbẹ̀ ó ń dájú òun wà ní ilé wọn ṣàdúrà sọ̀rọ̀ pé ilé tuntun wọn ṣàdúrà ó ní ẹ̀ ìbàdẹ̀ dúró ìbàdẹ̀ pé tó bá ṣàdúrà tó òṣù oúnjẹ tó ń gbé wá wọ́n ti wọ́ ọmọ ẹ̀ wọ́n ti ṣe gbogbo wọ́n ti gbé oúnjẹ rẹ̀ sórí inú dining table ń bẹ̀ ọmọ yẹn ló ṣe gbẹ̀lú gbé sórí dining table ń bẹ̀ ṣáà ń wò pé inú ilé báyìí irú ọkùnrin báyìí ṣé kò wá pàdé obìnrin orí mi ìmúra ló fẹ́ fẹ́ inú ọmọ ṣe o wọn náà ti ṣeun òun ò kì í ṣe single mother o òun ò lọ́kọ rí o òun wò pé irú ọmọkùnrin yìí tó bá nífẹ̀ẹ́ òun kò ní ṣe kinní ó ní bòókọ́ ni pé wọ́n fẹ́ ra àwọn kọ́ bẹ́ẹ̀ á náà ò tí ì ṣẹ̀dọ́ làwọn pé lágbẹ́já ìjọba ń fún wọn lówó òun ò máa fún wọn lówó ìgbà tó yá ó ní èlò ló wà nínú àkáǹtì ẹ̀ mo ní báyìí ló wà nínú àkáǹtì mi pé police mo sì ní bíi 220 bẹ́ẹ̀ ó ní kí n send ẹ̀sì àkáǹtì wọn ó ní dọ́là ó ní pàtó gba dọ́là ó ní òun máa send ẹ̀sì mi bọ́lá ó ní òun láì bó pé tó ń ṣe nídìí owó tó ń ṣe wá ń bá mi yẹn wá ní mo gbọ́ bá send owó ó ní no kì í send ẹ̀sì àkáǹtì ọmọ yẹn tó bá fẹ́ ra anything ó máa mú kó máa rà pé bó ṣe wá ń bá mi yẹn pé òun ò bí mo ṣe bó ṣe wá ń bọ̀ òun tó wọn bá mi yẹn òun láìka bá dẹ̀ send ẹ̀sì ṣe bọ́ kọ́ mi ni bá dẹ̀ send ẹ̀sì mind you òbó ìwà ní Amẹ́ríkà yes ó sẹ́ẹ̀dì owó sí mi rí pé owó tí mo gbà lọ́wọ́ èrè láyé táì àpapọ̀ yàtọ̀ ní owó ní ojú 70,000 lọ 70,000 naira gba birthday mi ló sẹ́ẹ̀dì ẹ̀ sí mi ó ní kí n fi ṣerun àti ṣeun bá sẹ́ẹ̀dì owó sọmọ yìí sákàǹtì ọmọ yìí OP ẹ̀ náà ni mo sẹ́ẹ̀dì sí OP ọmọ yẹn ni mo sẹ́ẹ̀dì ẹ̀ sí ọmọ yẹn ní gòkè ọmọ yẹn jáde wọ́n fẹ́ lọ ra nǹkan mọ́nà ó jẹ́ kí n tẹ̀lé ọmọ yẹn ló ra nǹkan bá ní no pé kí n má tẹ̀lé kó n ṣe máa stress ara mi kí n má tẹ̀lé lọ síbẹ̀ bá ní òkè sí wàhálà. nígbà tí ọmọ yẹn dé bàbá tó lọ́wọ́ bàbá tó pè ní bàbá yẹn bàbá yẹn wá bàbá tí bàbá yẹn dé ojú bàbá tí mò ń wò yẹn ó mú bàbá yẹn rí ó ní ìrántí tí mo ti mọ̀ wọ́n rí ó mọ̀ wọ́n dáadáa ó ní ìrántí tí mo ti mọ̀ wọ́n tí mo ṣe kí wọ́n mo wá kí wọn mo ní ẹ̀ka sà mo kúnlẹ̀ wọ́n ní báwo ni pẹ̀lẹ́ ni wọ́n wá sọ fún wọn pé tí ìyàwó ẹ̀ tó ń sọ ẹ lẹ̀ ó ní yẹn wọ́n ní òkè pé ọ̀rọ̀ náà wọ́n á ṣiṣẹ́ wọ́n lórí ara wa kalẹ̀ o bọ́ọ̀lù ẹ̀sìn ọmọ ìlú wa ni mùsùlùmí fún wọn òkè kò sí wàhálà àwọn náà àkìṣeyàn burúkú o so tó bá fi ọmọ mi ilé ló wá o
so that àtẹ̀lé máa rántí pé kó òun wálé ẹ bá sọ pé dáàdì mi rárá o òjò sí Nàìjíríà o má ti fẹ́ báyìí mò ń mú lọ ni o bá ní bàrẹ̀ ọgbọ́ ó máa tẹ lọ sí Amẹ́ríkà no now tí kò dúró sí ìbáyìí now tí kò dúró sí ìbáyìí àwọn àbúrò ìdẹ́wọ̀n máa wá wò ó rárá ìyàwó mi òjò sí Nàìjíríà gbogbo no òjò sí Nàìjíríà wọ́n bá jẹ́ ń sọ bẹ́ẹ̀ bàbá rẹ̀ ní pé irú ọ̀rọ̀ wo nìyẹn oṣù tó bá wọn sọ yẹn bóyá wo òjò sí Nàìjíríà irú ọ̀sán ìṣòro bàbá rẹ̀ ní pé àwọn máa bínú àwọn máa lọ má bẹ̀ wọ́n dáàdì ẹ má bínú òkè má dúró sí Nàìjíríà bí ìdílé sùúrù ó ní òjò sí Nàìjíríà I'm telling you I love you you're my wife I'm taking you to America tí wọ́n ti sanwó orí ẹ̀ tó. Elédùmarè tí bá ti sanwó orí ẹ̀ tán òjò sí Nàìjíríà tọ́lọ́ máa bá mi bẹ̀rẹ̀ báyìí bá bẹ̀ wọ́n ẹ má bínú ẹ má ṣe kínní ẹ má ṣe kòkò bàbá sásùn bàbá ni pé bá ṣàbẹ̀wò wọn nípa àwọn tí gbọ́ pọ̀ mọ́ gidi tiẹ̀ ní pé kó máa mọ̀ lọ sí Amẹ́ríkà gbogbo òun ṣe ń sọ kó lè kó sọ àwọn ní bàbá àwọn làwọn máa sọ tó bá dọ̀bà lẹ pé dájú ẹ má bínú má ò pé there is something between them tó dàbí acting ṣe pé a real father and a real son ẹ máa ní ètò tó wà láàrin wọn ọjọ́ sí Amẹ́ríkà pé kó fa dragging but láàrin wọn yẹn I can see a pure acting mo ṣá kàsára pé mo kàsára nígbà tó yá tó ti gbowó tó wà lọ́wọ́ mi yẹn mo gbà ó dẹ̀ pé àwọn fọwọ́ ni àwọn kidnapper ní bọ́sùn wọn lọ́wọ́ mi mọ̀ pé ritualist ni àti ṣan mi ò mọ̀ pé ritualist ni mo bá bọ́ aṣáṣetán àjọ àbúkúlò àlẹ́nu géètì gbàtà wá gbóúnjẹ tán má sọ wọn pé tó gbóúnjẹ fún tó gbóúnjẹ bá bòkí yẹn ó lóun ò gbóúnjẹ fún wọn ó ní bàbá àti jẹun tán o bàbá àti ọmọ wọn ti bọ́ sínú yàrá wọn ni wọ́n fẹ́ sọ̀rọ̀ wọ́n sọ wọn pé ṣé ó gbóúnjẹ fún àbòkí yẹn ṣé ẹ gbóúnjẹ fábòkí yẹn house girl náà pé ìmọ̀ àlọ́ ẹ fún pé ṣé ẹ gbóúnjẹ fábòkí yẹn wá ní òun ò gbóúnjẹ fún wọn pé wọn ní kò ń gbóúnjẹ fún wọn pé àná náà ló ń bẹ̀rẹ̀ iṣẹ́ ń bíbá yìí o pé iṣẹ́ 4 days ló ń dẹ́fẹ̀ẹ́ bá wọn ṣe kóhun tó máa lọ iṣẹ́ 4 days ó ní ìgbà tí wọ́n ti dé láti ìgbà tí ọ̀nkú yìí máa ń wá sọ́dọ̀ àwọn wọ́n máa ń wá sọ́dọ̀ àwọn ní inú abúlé bóyá tó bá fẹ́ nídìí kankan máa bá wọn wọ́n fẹ́ràn tó bá bá wọn pọn mọ́ ẹ̀wọ̀n tí ìṣomi wọn wọ́n ní wọ́n máa ń wá ń gbà yẹn wọ́n nígbà tó dẹ̀ ti di pé ọmọ yẹn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wọ́n ní wọ́n máa ń wá wọn sí Nàìjíríà ó ní rárá o ó ní Nàìjíríà ni wọ́n wà o ṣé àwọn Nàìjíríà náà wà náà ìgbà míì gọ̀ọ̀sẹ̀ gan tó máa wà báyìí àwọn àtìyàwó àtọmọ wọn náà jọ máa wá sí ìlú bíbá ìyàwó àtọmọ wọn náà pé wọn kódà wọn pé sọ pé ilé ìgọ̀sẹ̀ gan pé wọn kú wọn kan tó wà ní abroad òun náà ń bá kọ wọn kú wọn kan pé ẹ̀gbọ́n wọn tó wà ní abroad náà bá kọ pé àbókí ẹ̀ náà òun àti ẹ̀ náà ni wọ́n jọ gbà àbókí wọn bá wọn roko ni wọ́n jọ gbà síbẹ̀ ni pé so kíní kan wọ́n jọ gbà yín jọ̀wọ́ náà gbà yín wọ́n ní owó tí mo ṣe transfer fẹ́ òun dà bóun ṣe bọ́ síta iná wá bá òun náà wọ́n dẹ̀ transfer kó inú àkáǹtì wọn sákáǹtì wọn ok àkáǹtì yẹn báwo ni ó ní àkáǹtì op òun ni ó dẹ̀ ti transfer òun yẹn sínú àkáǹtì wọn ọ̀rọ̀ yìí ò yé mi mọ́ o wọ́n lọ sọ pé nǹkan táwọn wá ṣe títí 4 days àwọn máa parí ẹ̀ so ni àwọn ṣe gbà wọ́n 4 days ó dẹ̀ tí àwọn olówó ṣé àwọn ó dàgbà dáadáa àwọn gan lọ mọ́mí dáadáa òun ló bọ̀ wọ́n rí iṣẹ́ ìwà àbókè ọba àwọn orúkọ ni nínú abúlé kò sẹ́ni tí ó mọ̀ wọ́n ní pé ó máa ṣe security pé ẹnìkan wá wọ́n fẹ́ ṣe business deal kan wọ́n ní addition bó ṣe ṣe nọ́mbà ìmọ̀ni wo wọ́n mi pè mí nísìnyí wọ́n jẹ́ ní ìdìgbà bí 150,000 kókó sẹ́ndẹ̀ sí ni kó yẹ kí n sẹ́ndẹ̀ sí wọn wọ́n ní 150,000 mo ṣọ́ mo yóò tí ì náwó yẹn tó báyìí wọ́n ní pé ẹkùnjá ṣó èlé lówó yẹn kú lọ́wọ́ ẹ̀ wọ́n bá yọ pé kò sí wọn kan lọ́wọ́ mi mọ́ wọ́n ní àkóso kọ̀ lọ́wọ́ ibi tó wà sí nǹkan 200,000 náà nísìn má wọ̀rẹ́ àkáǹtì mọ́mí ẹ̀yẹn sẹ́ǹdẹ̀ wà kíbẹ̀ sẹ́ǹdẹ̀ owó sí wọn mo ní sẹ́ǹdẹ̀ sákàǹtì mi sẹ́ǹdẹ̀ sí wọn ó ní kí má wọ̀rẹ́ ó bá sẹ́ǹdẹ̀ owó yẹn sọmọ yẹn ló bá sẹ́ǹdẹ̀ ọmọ ẹ̀ lónìí tó sẹ́ǹdẹ̀ sí ọmọ ẹ̀ bá sẹ́ǹdẹ̀ 150 sí mi 150 yẹn bá sẹ́ǹdẹ̀ sọ́ọ̀rẹ́ mi kan mo ti sẹ́ǹdẹ̀ mẹ́sẹ̀jì sí yẹn bá sọ pé wípé ọ̀la o pé mò ń lọ no mo rò pé báwo mo fẹ́ ṣe báwo mo máa ń pẹ́ ọ̀rẹ́ mi kan mo ti sẹ́ǹdẹ̀ àdírẹ́sì ibà sí o mo ti fún ní àdírẹ́sì ibà pé ó ń bọ̀ lọ́la ó bá ní why do ma send àdírẹ́sì ibà sí yàn without telling me mo ní no náà ó náà wá sí sáàdì ibìkan yẹn pé ọmọ yẹn ti sáré kọ abúlé yẹn fún mi mo ní náà ń bọ̀ wá sáàdì ibìkan mo yẹ pa ìtòsí ibẹ̀ náà ni mo wà pé mo yẹ júwe fún kódà gan ṣẹ̀ gan ó mọ
àwọn family ọmọ yìí ọmọ mi ẹ̀ ló bá ní gbogbo ọmọ mi ẹ̀ nà ó ṣé rí ló bá ní ó wá ń bọ̀ síbi ó ń bọ̀ síbi ló bá palẹ̀ kò dé ló bá lọ nígbà tó lọ tó máa padà dé ló bá ní oh you know what we have to leave this place now pé no dáàdi mi ti ń bínú náà pé o ti máa máwọn àlejò wa dáàdi mi ò kí dáàdi ẹ̀ ti ń bínú kẹ́ lóru dúdú yìí bẹ́ẹ̀ sọ kó mi báyìí lóru dúdú yìí àǹtí ṣe mo ṣáà bẹ́ẹ̀ tílẹ̀ fi mọ́ mi ò sùn mo lajú báyìí bó tó lọ́jọ́ kejì báyìí ìfẹ́ ń fẹ́wé ó ti bára mi lẹ́kọ̀ọ́ mi ò tí ì dẹ́kọ̀ọ́ ó ti block mi lórí Facebook ó block mi lórí WhatsApp bó ṣe block mi nìyẹn orí mi báyìí òun ló yọ mí kò bá pa mí dànù rẹ̀.